tẹ́ bá wò nísìn àwọn èèyàn máa béèrè pé ó ṣe jẹ́ àwọn tó wà nílùú òyìnbó nìkan ni wọ́n fẹ́ Yorùbá nation kò lè já wa nìkan àtẹ̀yìn tí ẹ wà nílé àtàwa tá wà níta bẹ́ẹ̀ bá lọ sí Lagos State ọmọ Yorùbá wà níbẹ̀ bẹ́ẹ̀ bá lọ sí Ogun State ọmọ Yorùbá wà níbẹ̀ Ọ̀yọ́ Kogi Kwara Ondo Èkìtì Ọ̀ṣun ọmọ Yorùbá náà wà níbẹ̀ ìyàtọ̀ tó kọ̀ wà níbẹ̀ ni pé àwa tá wà níta àtẹ̀yìn tẹ́ wà nílé àwọn málà Fúlàní àwọn ló jẹ gàba lórí wa wọ́n wá ń lo àwọn olóṣèlú oyè yìí nísìn àwọn olóṣèlú yẹn ni wọ́n wá fi ń darí wa tó fi di pé bẹ́ẹ̀ bá gbin nǹkan ní oko nísìn ẹ lè lóko yẹn mọ́ nítorí pé wọ́n ti da màálù síbẹ̀ ṣẹ̀wárẹ̀ àwọn tó ń da màálù yẹn wọ́n máa ń pè wọ́n ní ISIS àwọn ni terrorist ẹ tí gbọ́ ṣe mọ̀ pé Nàìjíríà òun ni nọmba 3 ní gbogbo àgbáyé bí ilé ayé ṣe pọ̀ tó bí ìlú ṣe pọ̀ tó ní gbogbo àgbáyé a ní bí almost 192 countries ní gbogbo àgbáyé àwa ni nọmba 3 ẹ má ní gbọ́ lẹ́nu mi o àwa ni nọmba 3 ẹ̀yin náà lè lọ check ẹ̀ under ibi tó ń pè ní Global Terrorism Index àwa ni igbá kẹta ní gbogbo àgbáyé níbi tí terrorist pọ̀ sí jù ṣérú ìlú yẹn lẹ fẹ́ irú generation wo lẹ fẹ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Yorùbá nation ká lè sún síwájú ká lè tètè kúrò nínú Nàìjíríà tá bá ti gba ilẹ̀ wa nísìn à lè defend the border wa ẹni tó bá fẹ́ wọlé tó bá fẹ́ bá wa ṣe àmọ́ ẹni náà ọmọ kó bá lọ sí ìlú òyìnbó nísìn wàá fẹ́ mọ irú èèyàn tó jẹ́ tó bá jẹ́ ẹni tó lè gbé pẹ̀lú wa á gbé pẹ̀lú wa ìyẹn míì pé a máa lé gbogbo Haúsá kúrò a máa lé gbogbo Ìgbò kúrò àbí gbogbo àwọn ẹ̀yà tó kù àmọ́ a máa mọra wa ǹjẹ́ wọ́n mọ ẹni tẹ́jọ́ ń gbé ní gbogbo state tí mo dárúkọ yẹn security ó máa wà fún wa ìdáàbòbò